lórí ọ̀rọ̀ bá mi Ìgbòho Sunday púpọ̀ àwọn èèyàn ń sọ wípé ó lóògùn kò lóògùn, ǹjẹ́ kò yẹ kó ti jẹ́ káwọn ìjọba mọ irú èèyàn tó jẹ́. Ṣé rí wípé gbogbo ìta àfojú Ìgbòho Sunday rí pẹ̀lú wọ́n tẹ̀ tó tún wà ní orúkọ rẹ̀, àlè Fúlàní wọ́n balẹ̀ bàbá wa jẹ́, wọ́n balẹ̀ bàbá wa jẹ́, wọ́n sì gbá wọn ṣàwó ọmọ àlè ní Ìgbòho, ó sì gbá ó sì kòkó bá sásùn. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bú Ìgbòho, ẹ kú iṣẹ́, ẹ kú àfọmọnìyàn ṣe, ẹ kú làákàyè. Ṣùgbọ́n ǹjẹ́ rí wípé nísìnyìí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump, ǹjẹ́ rí wípé ó ń gbèrò wípé òun bọ̀ wá sí Nàìjíríà, ń kó ikọ̀ ọmọ ogun bọ̀ wá sí Nàìjíríà láti wá dojú ìjà kọ àwọn Boko Haram. Àwọn wo ni Boko Haram? Àwọn wo ni agbésùnàmí? Kí ni Boko Haram fi yàtọ̀ sí Fúlàní tí Ìgbòho Sunday ní ká lé dànù tá a fẹ́ wọn? Ṣé èrò Sunday Ìgbòho jọ mọ́ èrò Donald Trump àbí kò jọ mọ́? ẹ jẹ́ bìrà wa léèrè. Èrò tí Ìgbòho Sunday tó rò sójọ mọ́ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń gbé bọ̀ wá sí Nàìjíríà bí kò jọ mọ́? Ó sọ ó ní àwọn mùsùlùmí pa kírísítẹ́nì, òun bọ̀ wá gbìjà àwọn kírísítẹ́nì. Àwọn wo ni mùsùlùmí tó ń tọ́ka sí? Àwọn Boko Haram àbí? Àwọn wo ni Sunday Ìgbòho ń tọ́ka sí? Àwọn Fúlàní. Àwọn wo ni Fúlàní? Mùsùlùmí ni wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ta Sunday Ìgbòho, àwa ara wa la fẹ́ lé wọn dànù tẹ́lẹ̀. Tí ìjọba Amẹ́ríkà bá dé tán náà wọ́n fẹ́ dá sí i, ságbára wa ó kà wọ́n. Aláàgbòho ṣe àbí ò ṣe? Kó mọ orúkọ inú yín. Ọlálẹ́kan Àyìndé Abẹ́rẹ́ ló kọ̀ mí sọ́nà yá fi kúrò orúkọ tó Ìgbòho lọ. Abọ́ra tí kì bá òkà ní ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́, àṣà oníbalẹ̀ kó gbé pa sí, àwòdì oníbalẹ̀ kó gbódò yẹn. Olóògbógi bá bẹ gúngún, alábàlá ló fún lásán ní tán kọ́tẹ̀ lẹ́gùn lẹ́yìn náà pè ní ẹ̀sà. Ẹ ǹlẹ́ o, ẹ rò dáadáa o, ẹ kú kalẹ̀. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tóbi sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súratu Yásìn nínú Kúránì Karim. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bárò ẹni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.